ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹsẹ̀ omi tuntun ti rú. Ẹja tó wọ̀nú ẹ̀ tìlàpíà ni. Ó dàrú délẹ̀ ni. Tó bá járọ̀ ni ìyẹn ìmọ̀ máa ṣe báyìí mọ̀ kí yẹn lákọ̀ gbogbo ara ẹ̀ máa ń dán ni. Tìlàpíà ló wọnú ẹ̀ tẹ́gun. Olówó ọbẹ̀ olówó nù lé yìí. Abẹ́ gbọ́ from today henceforth kò sí tó ṣẹlẹ̀ nínú ilé mọ́ gbogbo nǹkan ti change. Àwa la mọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú country. Nípa nǹkan tó ṣẹlẹ̀ nínú country wọ́n ti mú mẹ́sẹ̀gì wá fún mi pé kí n fún yín gẹ́gẹ́ bí chief tenant nínú ilé. Ohun tó dẹ̀ sọ fún mi ni pé sìmẹ́ǹtì tí wọ́n irin tí wọ́n búlọ̀kù tí wọ́n omi tí wọ́n nípa ìdí èyí a máa fowó kánwó lé yìí o ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó kẹ́rù ẹ̀ ó di ìta kó jápàwé. Kò dá mi kò dá báyìí ká tẹ gbà pé lóòótọ́ ẹ̀yin láṣojú láńlẹ́dì inú ilé yìí kó wáyé kẹ́ máa fara ní wà náà ẹ dé tó ń sìn ẹ sọ pé sìmẹ́ǹtì tí wọ́n irin tí wọ́n búlọ́ọ̀kì tí wọ́n omi tí wọ́n ó dáa. Ọ̀rọ̀ tí mo sọ ò lẹ cross yẹn àbí bẹ́ẹ̀ kọ́ tó sori bíi pọ́pọ̀. Sister Yoshibi. Sister Yoshibi. Sister Yoshibi. Sister Yoshibi. Sister Yoshibi. Ìsàlù mo fẹ́ pè báyìí. Olúwa o. Mo dáràn. Sister Yoshibi o. Ará àdúgbò. Ẹ ṣe kúkú sọ́dọ̀ orin kẹ́jẹ fi lù sí. Kẹ́ni sìmẹ́ǹtì tí wọ́n tìrìgbẹ̀dìgbẹ̀ tìrìgbẹ̀ irin tí wọ́n kìrìgbẹ̀dìgbẹ̀ kìrìdìdì búlọ́ọ̀kù tí wọ́n omi tí wọ́n àfẹ́fowó kọ́wọ́ ilé ẹni tí kò bá lè san ẹ̀bà jápa orí ẹ̀ ti bàjẹ́. Ó dáa. Ẹni tó bá mọ̀ pé mo fara nù ún kó kúrò nínú ilé ni mo sọ. Màgbà mi kẹ́ ẹ wo Yoshibi ni mo mà rí lẹ́yìn bẹ́ẹ̀ yẹn wọ́n dọ̀bálẹ̀ sílẹ̀ lè bá mú de try láti jí wọn wọ́n ò jí. Yoshibi. Bob Marley wá ṣé o mọ̀ mi. Bọ́dọ̀ Saamu mo mọ̀ yín náà. Do you know how heavy my wèrè is? Ó pọ̀nlẹ̀ wèrè yín pọ̀nlẹ̀. Ó mọ̀ pé wèrè mi pọ̀nlẹ̀ má gbé wèrè débi o tó bá mọ̀ pé wèrè mi pọ̀nlẹ̀ èyí tó bá fún mi máa jù padà fún ẹ. Yoshibi ẹ wo ló ń dọ̀bálẹ̀ síbi kan olóṣì tí o wẹ̀ lójú èèyàn wèrè Yoshibi kóhun àtobìnrin ẹgbẹ́ kọjọ wọ tọ́ílẹ̀tì kò ní bọ́ṣọ wẹ̀. Àwa dọ̀bálẹ̀ síbi kan káwọn èèyàn máa wá rí àfíjú alákọ̀wé lọ́mọ. Ẹ wo mother ìpẹ́ ẹ̀ take me serious ẹ jẹ́ lọ náà Yoshibi kò jẹ́ lọ́jà ìbéèrè ẹ wo ẹ jẹ́ lọ jàre. Ẹni tùrù ẹ dúró. Ẹ máa kélé tọ̀ kí ló ṣe ṣó lè mí ní ẹ lọ tó pé Yoshibi sòsì ibẹ̀ yẹn ni. Yoshibi. Olúwa o. Ẹni sùúrù Yoshibi ni ẹ. Yoshibi ni o bọ́dá Saamu. Yoshibi, I am calling you, please stand up. Mo ti fi please sí o, please stand up. Yoshib. Mo ti pè ẹ́ lẹ́ẹ̀mẹ́ta o fumble down. I want to say the last one. Tí bá sọ ẹlẹ́kẹ̀rin tó bá dá gbogbo dẹ́mọ̀ òṣì tó ń dẹ́mọ̀ yìí màá wá gbá ẹ létí mọ́lẹ̀. Arise! I am saying it for the second time. Arise! For the last time, arise! Ẹ wo bọ́dá Saamu arise wo lẹ́ ń pè gan-an. Ó ti gbé wọn sókè wọn ò mímọ́. Jésù! Olúwa! Yoshibi pọ̀dà! Bàbá o! Lójú èmi bí Yoshibi lè máa wọlé lọ.
lẹ gbà mí kí lọmọ ìdí kí lọmọ ìdí Yoshibi dòdìdẹ mo dáràn. bí ò rí wèé léyìí ni o mi ì rí o inú pé wọ́n ń ṣe fíìmù àbí kankan ni màá ti rí o ojú ẹ̀mí mi báyìí òun ni mo rí tí Yoshibi tó lè ṣe fún àm kó níwájú mi láì ṣe pé àlà. Sàámú ṣé kìdè ń ṣe pé ẹnìkan lálàánú yín yóò wá rọ àlà fún yín. wọ́n gbági méjì yín ni wọ́n gbá sẹ́rìn méjì yín ni. ìsìn sẹ́rìn inú àwọn ìyàwó. mo sọ pé kọ́ṣẹ́lẹ̀ ní ìsinsìnyí ẹ̀ sọ́pà là bẹ́ẹ̀ làgbà yín tó ni kí nìyẹn àgbà mélòó làgbà yín. Sàámú má gbọ́ o kọ́rọ̀ bá dẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí ó dàbí ẹ̀yìn pé ọ̀rọ̀ yẹn ó ti ní spiritual nù. máa dárò báyìí torí Ọlọ́run ẹ ti ẹgbẹ́ ọpọlọ mi ò máa tiẹ̀ sọ gílátẹ̀ kan ọpọlọ mi ò sọ ibùdó sọ fún yín bóun lọ ṣe ẹ rí láàárọ̀ yìí. bùdá Sàámú wọn ò dágbére fún akọ́ tó kúrò lé àmọ́ ibi tán lọ. ìwọ ńkọ́ ta ló ń wò náà ta ló ń wò òǹṣọ́tà ni òǹṣẹ́ ní disappear bóyá máa appear ń bí àwèrè lọ́mọ olórí gùn yìí wèrè lọ́mọ olórí gùn bí wíbẹ̀ ẹ̀rọ yìí ibo ló sọ fún ẹ pé òun lọ. alẹ́ àná ni mo ti rí wọn gbẹ̀yìn mi mọ́bí tó lọ o. ṣé o pé wàhálà wà òun rẹ̀ dẹ̀ rí àwọn tó close mọ́ wọ́n sọ pé alẹ́ àná làwọn rí gbẹ̀yìn ṣe rí pé wàhálà ti wà báyìí. wàhálà ńlá wa. fúnrakẹ́ ẹ wà mọ tí mo rò ká lè ṣe nígbà tó jẹ́ pé àwọn yìí àtẹ̀mí àwa fúnra wa ò rí àwa aládé ẹ̀jọ́ ń gbélé àwa aládé rí gbẹ̀yìn kó má lọ jẹ́ kójú wa òun ni ò fẹ́ rí ẹ̀yin ẹ bá mi wọnú yàrá ẹ lọ bá mi wo yàrá ẹ dáadáa kó má lọ jẹ́ pé yóò sùn ní àbí ẹ ṣáà ti padà. kò gbọ́. àníkẹ́ bá mi wọ yàrá ẹ kẹ́ lọ wò bó yóò sùn dáadáa. inú ilé n kò mọ yàrá rẹ. bùdá Gani. ẹ ṣe kò gbé bí ni. ẹ má wòrí ó lè má mọ̀ mọ́ ẹ ràdúró òrùn kan náà lásìkò yìí ní wọ́n ti gbó wọ́n sán sínú ní ẹ mọ yàrá Yoshibi mọ́ ó dà ṣe rí yàrá tèmi òun ló wà lápá òsì yàrá Yoshibi òun ló wà lápá ọ̀tún ó wá já sẹ́ǹtì ara wọn ni yàrá ẹ̀ ló wà níwájú ẹ rántí yàrá tèmi. ẹ mo mọ yàrá rẹ. yàrá Yoshibi ló wà níwájú ẹ. Sàámú kó tó máa gbọ́ inú kí gbogbo wa yìí kájọ wọlé lọ àbí kí gbogbo wa kájọ mórí kájọ fi kọrin báyìí kájọ wá solution sọ̀rọ̀ yìí wà lẹ́yìn èmi kò lè wọlé o. bọ́lájà ni gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ jẹ́ sí mi àti sáàtà dúró ẹ lè wọlé mọ́. n kò lè wọ o. ẹ lè wọlé mọ́ n kò lè wọ. ṣé kí ìyá ọmọdà kó olùwájú orúkọ yìí. bó bá ṣe wọ̀n ẹ̀. Gani ó lè wọlé. ó dáa bá Gani ràn pé mi ní ọjọ́ súná. ó pè yín àbí. èsì bọ́dà bẹ́ẹ̀. bùdá Gani. ẹ wo bí ọmọ náà là rán sí lọ níbi tí ọ̀rọ̀ dé abẹ́gbọ̀n pẹlẹbẹ ìjọ torí Ọlọ́run òṣùbà mi ni mo gbé fún ẹ bá mi wọnú yàrá mi kó o bá mi gẹ́ẹ̀tì fóònù kí n lè pé bòròrò bá mi wọbẹ̀ ló yá. bùdá mi ẹ wo ìtọ́kùnrin sí nígbọ̀n mi sí ẹ kí sáré wọ gbólọ̀ kan ẹ kí sáré lọ tọ̀ síbẹ̀ mo ń bọ̀. wàá wọnú ilé lọ tọ̀ pẹlẹbẹ morogo wo bí ẹlẹ́rìn ẹ̀yẹ àbí ṣé bí Yoshibi ṣe disappear ìṣọ́dá tó tó ṣẹlẹ̀ sí iṣẹ́ àmọ́ bá mi wọnú yàrá mi kó bá mi géètì fóònù mi wàá ti rí níbi orí bẹ́ẹ̀dì tó bá rí lórí bẹ́ẹ̀dì kó gbé bẹ́ẹ̀dì sókó máa wà lábẹ́ bẹ́ẹ̀dì tó ti yẹ kó ṣáwà kan kí ló ṣe. inú kan ń rún mi ó dẹ̀ fẹ́ tọ́ílẹ̀tì. o fẹ́ tọ́ílẹ̀tì ẹ wọlé kò tọ́ílẹ̀tì omi ń yọ ọ̀dẹ̀ ṣá ẹlẹ́rìí ẹyẹ olórí wíbẹ̀rò mo dáràn Gani ṣe ti gbẹ̀yìn ló kú báyìí ẹni bá kú ni kú là bá jáde ẹni gbẹ̀yìn lẹ́ máa padà lọ báyìí. If you get inside my room you will say it on the bed or you don't say it on the bed you say it under the foam. If you don't say it under the foam you say it on the table. nọ́mbà bòròrò ó wà lórí fóònù mi ṣẹ́yìn ní nọ́mbà bòròrò ni. Sàámú kó bá jẹ́ tí bòròrò ni kí nọ́mbà rẹ kò bá sí lórí fóònù mi máa pè ní ọ á sẹ́ndì rẹ sí wa. báwo ni nẹ́tíwọ̀kì orí fóònù yìí ṣe fẹ́ dá báyìí. Ọlọ́run Jésù ṣàánú mi o Olúwa ṣàánú mi o. gba gbogbo ògo lọ́wọ́ ikú gba gbogbo ògo lọ́wọ́ ẹ̀mí òkùnkùn gba gbogbo ògo Ọlọ́run mi tí mo gbójúlé yìí. Yeah! Spirit Yoshibi, please forgive me. What did I do in my room? Bọ́sibí. Yoshibi ṣàánú mi.
ọmọ bíbí àti ẹ̀ṣẹ̀ jọ wá don't do this for me má ṣe lè fún mi jọ torí ọlọ́run mi ò rọ́bí sí ẹ rí kí ló ṣẹlẹ̀ Yoshibi a ti wà nínú ìdààmú láti bí wákàtí 3 báyìí kí ló ṣẹlẹ̀ má. Yoshibi rèé. èyí mi gan ni ẹ. ojúlójú Yoshibi ohun kan ló mú Yoshibi ò ní ẹ bá pè mí ní Saamu bọ̀dá ẹ̀gán bọ̀dá wájú ẹ̀. ibi tí ìjọba bá ti wà ìwé sí ọ̀rọ̀ bọ̀dá láì tó ń bá ti wọlé nínú nǹkan ló bá ń wí. mo ìwọlé náà bí ìkọ̀kọ́ rí ẹ̀kan débẹ̀ náà ní débẹ̀ ní. Bragan kí ló ń ṣẹlẹ̀ gan-an? ààyè Yoshibi àwọn èèyàn wọ́n rí Yoshibi rè ní sàpíà. Saamu kéde rè ó ti wọnú ilé lọ ó ti tó bí ìṣẹ́jú méjì ó ti wọlé òun kò lè lo fóònù mi òun fẹ́ lọ mú fóònù èdè ìjáde. kí lẹ̀ ń wò nígbà ní Saamu wọlé ẹ̀yin náà wọlé lọ. ẹ wo ó ti tó bí ìṣẹ́jú méjì tí bùrà Saamu ti wọnú ilé tí mo dẹ̀ tí ì jáde ó wájú ńlá lọ para bùrà Saamu balẹ̀ débẹ̀ àwọn tó ń ṣẹlẹ̀ o mi ò lè wọlé o. gbogbo ilé ìbáyọ̀ Ọlọ́run. ṣé bí mo ṣe wà yìí mi ò wọ anything lóde ní mo dúró dé. kò sí ọ̀nà ẹ̀ bá. ìwé nìkan ló wà lára mi. títí gbalaja kí ló wá fẹ́. kí lọkùnrin àti obìnrin máa ń ṣe nítorí kò gbogbo nǹkan tó wà lára ẹ̀ kò wá síbi kó wá wọ inú ìbọn. Yoshibi fẹ́ kí wọnú ẹ̀. kò wọnú mi. ní ìṣòkòtò 3 ni mo máa di bí kọ́tò. kó máa bọ́ gbogbo ẹ̀ nínú àwọn. ṣé kò wọ kankan báyìí. mi ò wọ nǹkan kún sí ẹ̀. ṣé mo lè bu ibi tó bá wù mí kí ni mo pé wọ́n ní. mi ò wọ ẹ̀ báwọn ẹ̀ mi ò wọ anything náà. níbi mo kọ́kọ́ fẹ́ bù kí n ra méjèèjì sẹ́nu máa papọ̀ bá máa papọ̀ máa wá mórí fídà méjèèjì báyìí. ayé mi mo tún yọ̀ ṣubú pẹ̀tẹ́rẹ̀ ayé mi ti bàjẹ́ ẹlẹ́ẹ̀lẹ́ mo ti wà nínú ògìnì nínú yàrá mi mo dẹ́rẹ̀ ẹ gbà mí. Onda. Tani. Onda. Tani. Ibo ló wà. Rí bí. Tani. Kò dárò. Ẹ̀jọ̀. Ẹ wo bí mo ṣe wọnú ní tí mo ní pé kí n mú fóònù. Bọ́dà Saamu. Bí mo ṣe fẹ́ mú fóònù núlé, mo dédé bá lórí bẹ́ẹ̀dì ní Tani. ó ti fá ìdàkú. Ó kojú ó kún mọ́ kẹ́nu. Ó wá rú aṣọ rẹ̀ mọ́yà. Kò sí bóyá ilé ìwù kò rí pàgọ́ tempted. Bọ́dà mi. Yoshibi. Bọ́dà mi. Ó wá lórí bẹ́ẹ̀dì, ó wá wọ́ sí mi. Ó ní kí n wá bí òfẹ́ wá. Àbàdí ẹ̀dọ̀ dídí, ó force mi. Ó ní wá. Kí ló wá ṣẹlẹ̀? Ó ní pé kí n wá fọ́ lẹ́nu. Bọ́dà mi. Ṣé ẹ̀sùn mọ́ wọ ṣá? Mi ò tí ì fọ́, àmọ́ ní kí n wá fọ́ lẹ́nu. Kí ló ń jẹ fọ lẹ́nu? Eléyìí èyí ó ṣe ń ṣe bí ọmọdé wọn ní kó wá ṣe skin gbà kan jogún. Saamu ikú wa náà. Ó ní kí n wá nẹ́rù. yóò nẹ́. Mo fẹ́ nẹ́. Ìyàsọ yìí ṣe máa ń dàbí wèrè báyìí. Èjì méjèèjì ẹjọ́ bí wèrè. Àtọmọdé àdàgbà. Ẹ wò, mo ní mo fẹ́ nẹ́. Ẹ mọ̀, ó tún wá láwùn lójú spirit. Yoshibi tún wà ní spirit level, ó tún láhùn. Ẹ̀fọ́ ẹ̀nẹ́. Òun fúnra rẹ̀ ló pè mí. Mo lè ti bọ̀. Lójijì ó change ojú ni, àfi fùà. Ó tún disappear. Ó disappear o. Saamu kò sànẹ́. Ṣé ìrọ̀rùn kò bí Yoshibi ti dàkúdà yá? Àkúdà ìyá kẹ. Nítorí wọ́n máa ń sọ pé àkúdà yá ló máa ń yọ̀dún síyàn káàkiri báyìí. Àbò tí kú síbì kan, ó wá ń fara hàn wá. Ìyẹn kò yé wa. Is anybody dreaming? Is anybody in the dream?
Àlálà o. Bóyá àlá ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo kàn fẹ́ kẹ́ nìkan gbára ẹ̀ báyìí ká lè tají lójú àlá ẹ check ara yín báyìí kẹ́ ẹ wò náà check yourself ẹ já wò mí èèyàn kan lálàá ni. No. Pẹlẹbẹ mu láìkí bó ṣe ń gbá orí ara ẹ yẹn dìdìrín ọmọ máa gbórí ara yẹn kó wò ṣó òun lálàá ni àbò lálàá. You are not dreaming. Ẹ̀rọ ìyá mi ló ṣògo ẹ̀tún mo yẹ síbí lẹ́yìn yín. O tí mo fèsì gangan nù lé ní ẹ̀yin ò rí gangan ẹ̀ sáà fẹ́lẹ̀ bí mo rí inú lé kí ló máa ṣe báyìí. Ẹ bá mi pè gbòòrò ẹ jẹ́ kí n lo fóònù yín bẹ́ẹ̀ fóònù yín tó rùn yẹn jẹ́ lò bẹ́ẹ̀ máa lò bẹ́ẹ̀. Sàámú wàhálà wà gan ni o bóyá ká lọ wá wòlíì tó lè bá wá solúsọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ ni o. Àwọn pásítọ̀ gidi tó wà wọ́n wà lórí òkè wọ́n máa ń tàjú àkáyì ẹ̀wọ̀ ọmọ náà rọ́ọ̀sì lọ́sẹ̀ ẹ jẹ́ pé bòròrò wọ́n bìlì fún bòròrò. Oúnjẹ ọjà. Gbogbo agbára ẹ̀mí òkùnkùn ẹ máa jáde kíákíá ẹ máa jáde. Gbogbo agbára ẹ̀mí òkùnkùn ẹ máa jáde kíákíá ẹ máa jáde. Gbogbo agbára ẹ̀mí òkùnkùn ẹ máa jáde kíákíá ẹ máa jáde. Gbogbo agbára ẹ̀mí òkùnkùn ẹ máa jáde kíákíá ẹ máa jáde. Gbogbo agbára ẹ̀mí òkùnkùn ẹ máa jáde ọba kíákíá ẹ máa jáde. Gbogbo agbára ẹ̀mí òkùnkùn ẹ máa jáde kíákíá ẹ máa jáde. Ó yá fún èmi náà kí n fèrè orí ojú mo máa mú. Ẹ kọ́ ni. Ẹ máa jáde. Agbára ẹ̀mí òkùnkùn. Ẹ máa jáde. Ọlọ́run. Kíákíá ẹ máa jáde. Agbára ẹ̀mí òkùnkùn. Ẹ máa jáde kíákíá ẹ máa jáde. Ọjọ́ Jésù Olúwa wa. Àmín. Ẹ gbọ́ mi. Mo ti gbé ẹ̀mí agbára kan sọ̀kalẹ̀ sínú mi tó ti ṣe gbẹ̀gẹ̀. Oh, our prophet has invoked the spirit and is living in him right now. Wọ́n ti balẹ̀ kulẹ̀. Agbára yìí balẹ̀ sẹ̀, ó fẹ́ túnẹ̀. Oh, the spirit has come down to break the bond. Ó máa túnde, ó máa jáde lọ. Bororo kí ìṣẹ̀lẹ̀ ìwọ́de wòlíì yá pé ìsí ti Ṣákírù àti kejì rẹ̀ ìyànjẹ́ ìṣàjàsà. Wọ́n lága ni ẹ máa dákẹ́ náà kí ló ṣe yìí. Ẹ yóò mọ̀ wípé tí ìgbè bá fà kára ẹ máa tẹ̀lé. Bẹ́ẹ̀ ṣe ni ẹjọ́ jíjẹ́. Wá Bororo. I believe so much in you and that is why I invite you to come here please. Jọ̀ọ́ má bínú gbogbo eléyìí tó ṣe kò yé mi mọ́. Ò ń bọ̀ bí òun Ṣákírù eléwúrẹ́ dání. Olórí burúkú àdìbọn máa jalè kí ló wá ṣe nítorí Ọlọ́run. Bọ́dá Saamu kí ló happen náà? Ẹ fi ẹ̀ náà ẹ yóò mọ̀ pé tí ìgbè bá fà kára ẹ máa tẹ̀lé ni. Ẹ fi ilẹ̀ ó máa ṣe nǹkan tó fẹ́ ṣe. Eléwúrẹ́ ẹ̀mí fẹ́ sọ̀rọ̀. Bọ́lá Saamu kí lẹ ní Yoshibi ṣe. Ẹ wo ajá fún yín alàgbà wọn náà kú ni o adẹgbọ wọn sókè wọn ò mí mọ́ o. Kò lè kú. Yoshibi kì yóò kú ikú kíkú kẹ bí kò ṣe yíyẹ. Èmi fúnra mi rí nínú bẹdúrúmù mi tó ń pè mí tó ní kí n wá. Láti wá ṣe kí ni. Ó ní kí n wá fọ́ òun lẹ́nu. Ẹ wá fọ́ lẹ́nu. Mi fọ́ lẹ́nu. Kí ló wá ṣẹlẹ̀. Ó ní kí n nẹ́hùn. Ṣé ẹ wá nẹ. Mi nẹ́ mo fẹ́ nẹ́ kò jẹ́ nẹ́hùn ó lọ. Bọ́dá Saamu níbo ni gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ kó tó lọ. Ó ṣẹlẹ̀ níta àmọ́ ìtaàrí gbẹ̀yìn inú bẹ́dúrúmù mi ni. Èèyàn méjì ni mo nílò ẹ̀yin àtẹnìkan. Láti ṣe kíni. Láti wọnú yàrá. Ẹni. Láti wọ inú yàrá. Ẹni pé. Iyàrá tí Yoshibi tó ti yí padà sáfẹ́fẹ́ láti wọ bẹ̀ lọ. Kí wàá máa lọ sí bẹ́ẹ̀. A pe Yoshibi jáde padà. Nínú bẹ̀ náà. Ẹ wo alàgbà ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú community kò yé mi mọ́ o ogun kéèyàn máa disappear kéèyàn máa reappear ó ti sú mi o bóyá mo máa padà kó kúrò nínú community toró tiẹ̀ ti sú èmi. Ó bẹ́tà kó kúkú kúrò nínú community torí 1 inch ló fi yọge gbélé lọ. Bẹ́ẹ̀ ni o ó nìyẹn ìdílárí. Ó ti débi tó lápẹẹrẹ Bọ́dá Saamu. Ẹ̀yin lẹ́ẹ̀ mẹ́ni tí ó tẹ̀lé yín fúnra yín tá a jọ wọnú yàrá rẹ̀. Èèyàn ò ṣe problem nítorí pé ìwọ ló fọkàn mi balẹ̀ ẹ̀sìn ó ní pé Yoshibi òkú. Kò kú torí kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. Ṣáwọn kan ló wá ń fi méje ẹ̀dá wà láàmú ni.
ẹ̀mí ó sọ̀rọ̀ tá a bá dénú ilé. ó dà tó bá ti rí bẹ́ẹ̀ ẹlẹ́rìn ẹ̀yẹ àbúrò mi pọ́pọ̀ ó yá tẹ̀lé mi. ẹ má dẹ̀ ń tẹ̀lé yín ẹ̀wọ̀ inú tó rún mi lẹ́ǹkan ó sì rún mi. ó fi lọ tọ́lẹ̀tì ẹ ó ìrún ẹ ọlọ́mọ àjò òrùn ẹ pa ó yá pẹlẹbẹ mi lè pé bọ́dà gani wèrè ni wọ́n tó ti eyín sìn mi dẹ̀ lè pe skendo ọwọ́ kan ni ó máa ba kiri jẹ́ ẹ ṣáà ti rí ẹ ṣáà lórí skendo á lè pe ó yá pẹlẹbẹ níṣó. bọ́dà mi ẹ wo ìtọ̀ tó ń gbọ̀n mí lẹ́ẹ̀kan yẹn ó tún ń gbọ̀n mí sí yìí o. àbórí ẹ dàrú ni láàrin gbogbo àwọn èèyàn tó wà níbí ìwọ nìkan ló lójú abẹ ó mọ̀ pé spiriti ni ẹ nínú ẹ spiriti ni ẹ ó máa wọ níṣó ó yá. ó yẹ sábà sí wa lọ má padà lẹ́yìn wa olúwa. olúwa ṣe máa sì lọ. ẹ̀rí kan tí mo kóra mi sí báyìí ṣe rí tí mo kóra mi sí báyìí ṣe rí tí Yoshibi kó mi sí. olúwa ṣe máa sì wà lọ àbí sí gbogbo àwa lọ. ṣe máa sì wà lọ olúwa. olúwa ṣe máa sì lọ. ṣe máa sì wà lọ. ẹ gbàdúrà dáadáa àbúrò gẹ́ẹ̀ni. olúwa jẹ́ máa sì wà lọ. ọwọ́ fọkàn mi dìde tógúntógún dìde tìjàtìjà dìde nínú agbára rẹ dìde ọlọ́run mi kó wá ṣèrànwọ́ fọkàn mi. ẹ̀mí mímọ́. Paori Siori. ọba tó pọ̀ ní ipá àti agbára. Paori. agbára wo ló fẹ́ sọ Yoshibi di ọ̀bàrà méjì. agbára òkùnkùn tó ní kí Yoshibi máa da afẹ́fẹ́ kó máa dènìyàn. ẹ̀mí mímọ́ lónìí ó yá gbẹ́rù mi ní ìṣẹ́gun. ẹ̀mí mímọ́ ó yá ṣe wọ́n má ṣe yẹ́. kí ló ṣe yín. kò ní dáa fún ẹ pẹlẹbẹ kò ní dáa fún ẹ èmi ló sọ fún pé kí ló ṣe mí kì í ṣe ọwọ́ tó fi gbá mi létí lọ ìnà sókè jọ ọwọ́ tó wà ọwọ́ tó fi gbá mi létí kọ́ lọ ìnà sókè. pẹ́sọ́ mi gbá yín létí. gbá mi. àmì ọ̀tọ́ bẹ́ẹ̀ mi gbá yín. ó gbá mi ní èdè nítorí pé mo ní kò tẹ̀lé. Inú bí ló wà, inú bí ló tún wà. Ó wọ ọ̀dọ̀ mi. mímọ́ Jésù Kristi. Bòròrò wọlé, bòròrò wọlé. Kí ló ṣe ẹ́? Kọ́ríjì ẹ ló jẹ́ kí n wà nínú àyìn sìn tó mi rò pé mo Bọ́lá Sàámú. Hello. A ní sọ fún ọkọ dúró dé wà ń tá máa kà ń bọ̀ ń sìn. Bòròrò kan wà ń dí tí ò ń ṣiṣẹ́ lọ́wọ́ Ọlọ́run. À ń bọ̀ ń sìn ló ti gbọ́. Bá fọ̀ á máa lọ bá wọn tá máa. pẹlẹbẹ ṣé nínú ẹ òun rè tó yìí tó fi ń ké báyìí. mẹ́ga ni ẹ ò bẹ́ẹ̀ sáwọ́nù mi kọ́. pẹ̀lẹ́. Sàámú orí mi ń dìde. Your Ikea is working for me. kìyà Jésù ni orí tèmi gẹ́ ń dìde. Ìbéèrè o. Sàámú kí ló ṣẹlẹ̀ orí mi ń ṣe jẹ́ yìí. Ara orí yìí ń ṣe jọ yìí. bẹ́ẹ̀ ni òkú ti wọ́ bí ń tòótọ́. Ṣé bí Yoshibi ti kú ni ẹ? Yoshibi kì yóò kékeré kan bí kò ṣe yíyẹ. Àmín. fèrèfèrè rẹ̀ ni kò ní kú láíláí. Bọ́lá Sàámú ṣébi náà ló ti pòórá. Ibi yìí ni. bóun ló ṣe ṣẹlẹ̀. Ibi yìí ló ti sọ pé kí n rún òun. Ibi ló ti ní kí n fọ́ọ̀hún lẹ́nu. kódà n tó kàn báyìí ni pé mo fẹ́ mọ ibi tó kọrí sí ibi tó kẹsẹ̀ sí bóyá ó tàtàtà ni àbósùn lẹ́lẹ́gbẹ̀ẹ́. Bòròrò. Ṣé ohun tó wàá ṣe ń bí jọ yí ẹ̀ ṣá? ó yé mi. O understand tó wàá ṣe ń bí. ìtúsílẹ̀. Òun ló béèrè pé bó lè yàn kọrí sí. Tí wèrè gan tó ti jájà tó bá wọ̀ bí ṣebí ibi tó máa kọrí sí ni ibi tó máa gángan sí ni kábọ̀ torí spirit. Bọ́lá Sàámú Yoshibi ò ń ṣe spirit o. Kí ni? kò tí kú. Àdì Yoshibi ní mo rí òun sọ fún mi ó ní kí n wá fọ́ lẹ́nu. nígbà tó sọ báyẹn fún yín ipò wo ló wà lórí ibùsùn. Mo máa rogo ibi tó kọrí sí ni ibi tó kẹsẹ̀ sí ni ó rè. ẹ lọ bá mi fọwọ́ sí gàgà ẹ bá mi fọwọ́ ṣàpèjúwe kó lè yé mi dáadáa. Ṣé bó orin òní ibi tó gbórí sí rè níbi pílò báyìí tó ti yẹ ó dẹ̀ wà báyìí ibi tó tó bọ́ yẹ́
bẹ́ẹ̀ Saamu ètò ṣubú. Ìgbín kí ni àpọ̀pọ̀ kò ní dáa fún ẹ. Wòlíì. Ayé ẹ kò ní dáa. Orí ẹ ti burú. No. O wá ṣọ́ mi, èmi wá wà bí tán, o ní kí n ṣàpèjúwe. Bó ṣe sùn, o wá sáré gbómi lè wá fún mi ní fàájì. O tún sáré gbómi padà. Ẹ má máa parọ́ mọ́ ẹ̀mí mímọ́. Kò ní dáa fún ẹ. Mo ní àdá kan nílé. Mo pọ̀ nítorí àwọn olè ní. Wàláì tí mi ò bá ṣẹ́ ní ẹ̀dá ẹ̀kọ́ pè mí lọ́ba lè. Bẹ́ẹ̀ni, bí olókìgbẹ́. Ìwọ olókìgbẹ́. Bí olókìgbẹ́ o. Olùgbọ́ mi. Ẹ má jẹ́ kí sùn olóyin o. Báwo sọ fún mi pé òun ọ̀ṣẹ́ níbẹ̀ ìgbé òun lè jẹ́ kí Yoshibi padà wá kó lè àpíà sí wa. O wá parọ́ fún mi o tún wá lámì nídìí. Bọ̀dá Saamu èṣù ni o. Èṣù ni o. Èṣù lẹ́lẹ́yìn o. Èṣù. Ada. Ayé ẹ̀ máa. Ẹ lórí ní Ada. Má ṣe àkànní. Bolóńdà lọ. Ìwọ ṣe dúró. Má bẹ́ orí ẹni. Olórí burúkú ọlọ́sì kò ní dá fún ẹ. Kò ní dá fún orí ẹ bàjẹ́ wọ́n bọ̀ rọ̀rọ̀. Tí mo sọ pé mo gbàgbọ́ nú ẹ wípé kò wá lọ spiritual power tó jẹ́ Christian spiritual power láti bá mi léwèrè tó disappear tó appear lọ́yẹ Yoshibi. Ó wá wọ̀lú lé wá gbá mi nídìí. Ìwọ fún mi ní fàdí. Kò ní dá fún yín. Gbogbo ẹ̀yin tẹ̀ dẹ̀ bílẹ̀ ọlọ́dẹ yìí lámù ni. Ọlọ́dẹ yìí lámù. Mo rẹ̀ ń fi lọ́wọ́ àwọn ẹ̀ jọ̀wọ́ obìnrin lóòótọ́ àwọn ẹ̀ jọ̀wọ́ obìnrin àmọ́ lórí burúkú yìí ni àṣìírí àmọ́ bí tó ti róògùn wèrè tó ń lò kiri ọmọ ọ̀fà ọmọ babaláwo ọmọ kírísítẹ́nì ọtún mọ pásítọ̀ ṣe kò ní yẹ. Kò sí wàhálà o àjà ti wà lọ́wọ́ mi o mi ní kó máa bẹ̀ ọ́ tí bá rójì jẹ lásán Yoshibi má bẹ́ẹ̀ ni o òkú òní kú kọ́mọ ẹ̀ bá wọnú ẹ̀ o ohun tó bá ṣẹlẹ̀ sí ẹni kó jẹ́ kí n mọ̀. I believe in giving out. I believe in giving out. If I give out 1 naira, I will get 10,000. I believe in giving out. Giving out all the time. Giving out all the time. Nítorí nǹkan tí a ṣe kóra wa jọ is to what? Is to help people. I mean, in this community, we are to what? We are to help people. Especially the what? Especially the young ones. Ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́, ẹ jẹ́ ká ṣàánú wọn. You are right. I told you, I love that idea. Àwọn míì wà tí ẹ kó tó bá ti gádà ara wọn jọba ẹ̀, ìranu àti òṣì ló máa ń ṣe. Èmi ò dẹ̀ sí fún gbogbo yẹn, ìdí tèmi gan fi wá ń bí ìlélẹ̀. You're right. And eléyìí tó dẹ̀ wà ń lẹ̀kẹ̀dẹ̀ rẹ̀, kò ń ṣe pé wọ́n máa force anybody. Iye tó lúkàlùkù wa bá ní la máa fi fún yàn. Exactly. Bẹ́ẹ̀ni, tí a bá ní ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn young ones, àwọn àgbàlagbà tó wà ní community nǹkan, àwọn náà need help now. In fact, àwọn náà need help jù. Ẹ dúró, kí ni nọ́mbà yẹn? Wọ́n ṣe ká discuss ọ̀rẹ́. Ẹ bá ṣe tán ni. I thought they said she's dead. Guys, calm down. You guys should just be patient. Okay. Okay. That's the baby. Kabu yepe, kada suru. Eni suru, eni suru. I thought this. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé mo tún ti kí wọ́n dáràn ní báyìí? Oko náà máa ń da yèpẹ̀ sí lára. Mi ò ń ṣòkù. Wọ́n dẹ̀ tún sá lọ. Kí ni mo gbé lé báyìí? Kí ni mo gbé lé? Ọlọ́run máa jẹ́ kí ìtẹ́yìn ọ̀run kó bá ìtẹ́yìn ọ̀run jẹ. Ẹ lọ ọ̀gá mi, ṣì ń gbọ́ mi? Ọ̀rẹ́ nǹkan sàn. Ìjàre mo ní dẹ́ẹ̀bùrin ni. Yóò wá láti ìhà ọ̀rẹ́ mi kan láti wá látàárọ̀. Ìjàre mo fẹ́ báyìí kí bá mi lọ sílé àbálágbò ni. Ẹ̀kan kan bá mi wò ó ná. Ìjàre torí ọ̀rọ̀ rẹ̀ kàn yé mi bá kú di ayálé kan ṣe é ṣe. Ká bá rí ní mínítì, á tún disappear. Kí mo kàn ṣe wọ́n ti kú síbí kan wọ́n ṣe lè yá mọ́ra wọn. Ìbá mi lọ sílé àbálágbò. Orúkọ ìyé rẹ̀ àti tàbá rẹ̀ àti orúkọ ìyá tàbá ní í ṣe ìjàre mi orúkọ ìyé nìkan mo máa ń béèrè ìjàre sáré bá mi àlọ ìjàre ìsáré àlọ bẹ́ẹ̀ ni ìṣeun. ìsọ ìpè ìsọ ìpè mi wí ìsọ ìpè. lórí ọ̀rọ̀ kí lálẹ́ náà ni. lọ́wọ́ gbọ́ tìtà lé lórí. gbọ́ tìtà. ọgbọ́ tìtà lé lórí lọ́jọ́ kan tí. mi pé níní.
lọ́rọ̀ títa tó wà ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn wọ́n bá wa pé èèyàn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni ẹ̀jẹ̀ ní pé ìsọ̀ ìpè ṣe ìsọ̀ ìpè tí ní mi wá kèye yín. òye wa. bí n bá kèmọ̀ tún mọ ìsọ̀ ìpè ẹyẹ bí kí ló ṣe wèrè. ẹni sùúrù ẹrù bàbí mọ́ ẹrù tó ń bà mí ó yá máa fò lọ àdífá fún ìbẹ̀rù nígbà tó ń bọ̀ láti kọ̀lé ọ̀run wá sí kọ̀lé ayé ó kọ́kọ́ dí àràgbé èjì ó kú ọ̀làrà àgbé èjì ó wọ̀ ọ̀tún èkìtì ìgbà tó dọ́dún èkìtì ó ní wàhálà bá dé bá ló bá sọkọlẹ̀ síwájú mi lórí ẹwọ́ bá kó sí lẹ́nu ló bá ní jápa ó yá jápa o ìbẹ̀rù jápa orí ẹ ti bàjẹ́ òkú ni ẹ padà síbi tó ti ń bọ̀. Ọlọ́run má jẹ́ Ọlọ́run jẹ́. Padà síbi tó ti ń bọ̀. Ọlọ́run jẹ́ mi oníkúkú kan bí òṣèlú yìí. Kí ló ṣe lè tọ́nà pa? Nígbà tí mo gbọ́ látọ̀nà náà, báwọn kan ṣe ń dayẹ̀ pẹ̀lú mi lára nìyẹn. Wọ́n ní pé mo ti kú. Kí ló ṣẹlẹ̀ mi ò kú náà? Yoshibi. Brother Saamu. You have been giving us problem. O ti fún wa ní problem láti aago 9 àárọ̀. Olómọbìnrin kan ti sá wá síbí. Ibi tí mo fẹ́ lọ látàárọ̀ mi ò lọ. From there a ti padà síbí. From there mo ti pe pásọ̀ wá bí. A ti pe pásọ̀ wá bí o ti gbá mi ní kò nínú ilé. O ti ṣe gbogbo oríṣiríṣi. O ti ní pé kí n wá bẹ́ẹ̀. Nínú ilé mi lẹ́yìn ìkan náà tó o bá kúrò bí máa fi yẹ̀pẹ̀ àtòkúta máa fi fọ́ ẹ lórí. Mi ò bẹ̀rù kú ẹ mọ́. Mi bẹ̀rù mọ́. Ẹ̀wọ̀n mi ò ṣọ́ọ̀kù kan sí ọ̀nà tó ṣe mi o. Ó dà ẹni tí ò bá fẹ́ kúkú oró nínú ilé ẹ bu yẹ̀pẹ̀ kẹ́ dá ìwé. Mi ò ṣọ́ọ̀kù. Kọjá. Kí ni báwa ni o ṣọ́ọ̀kù? Mi ò ṣọ́ọ̀kù. Ẹ má ṣe bíléèjì náà wá. Mi ò ṣọ́ọ̀kù náà. Ó ti ń sọ̀kún. Òkú ò máa ń ké báyìí. Yoshibi. Arọ́pẹ́ ti kú ni. Òkú. Kí ni gbogbo eléyìí báyìí? Òkú ṣe bẹ́ẹ̀ mi rè é. Ṣé bẹ́ẹ̀ mi ní òkú? Ẹni sùn gẹ́gẹ́ bí tí mo gbọ́ òkú wọ́n hẹ́ ti yẹ̀pẹ̀ àti tùràrí mo tó fi lè mú tó fi jẹ́ pé àfijá yẹ̀pẹ̀ lù tí ò fọ̀ tó dẹ̀ fi ń parẹ́ ìyẹn nìkan ló ń yà mí lẹ́nu báyìí. Mi ò ṣọ́ọ̀kù pẹlẹbẹ mi ò kú ẹlẹ́rìí ẹ̀yẹ mi ò kú ibà fò mi ò kú mi ò kú. Ó dáa ẹni sùúrù tó bá jẹ́ pé lóòótọ́ ó lọ àwọn ìwòwò bóyá ń gbòkù lẹ́nu igbó fẹ̀kẹ́ lẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ó ń lò kì í ṣòkù ó yá bu yẹ̀pẹ̀ jẹ́ sọ yẹ̀pẹ̀ di písà kó jẹ́. báwo mo ṣe máa tún yẹ̀pẹ̀ yóò ṣòkù tó yẹ kó sọ mọ́ ẹ nílẹ̀ jọ wa. tó o bá lè jẹ yẹ̀pẹ̀ bàtà yẹn tó ti fi rìn yẹn ó yá lá ìsàlẹ̀. mo náà Saamu ẹ̀wọ̀n ni mi ò ṣòkù. Mi ò tún tí ìgbàgbọ́ náà mi ti wà convince lórí ọ̀rọ̀ ẹ wo mo ti fi ọwọ́ ẹ̀ mo ti fi bú yẹ̀pẹ̀ ó yá òní ọ̀rẹ́ wo mo ti fi bò ìka àárín mi ó yá kó ṣe bẹ́ẹ̀ ni tó ń jẹ banana ó yẹ la. òwúrọ̀ sábà mo ṣe máa jẹ káyé mi ò jẹ káyé lọ́jọ́ kújọ́. ó lè láyé ẹ̀pẹ̀ tó wà nínú ọgbà mi ò ṣọ́kùjá rẹ̀ mi ò lè lọ́ka yín jọ. tó o bá là ní ìsìn òkú ìyẹn wọ́n máa mú ọkàn máa fi fọ́ orí ẹ̀ ni ó ní kábìrì. Kí ló dé mi? Òkú gé mi jẹ. Ọlọ́run tó ní àṣírí ohun ìkọ̀kọ̀ àṣírí ogun tó ń ja ìránṣẹ́bìnrin Olúwa ẹ̀ tú ayérayé Olúwa ẹ̀ tú gbogbo ogun dákúdájí nínú ayé ìránṣẹ́bìnrin Olúwa ẹ̀ tú. Kò dákúdájí dà wọ́n ló ti kú wọ́n sọ pé ó ti kú wọ́n ló ti kú. Gbogbo ogun èyí tó wà nínú ayé ìránṣẹ́bìnrin Olúwa ẹ̀ ṣẹ́ Jésù Kristi. Ọlọ́run mo mọ̀ pé ó lágbára gan-an fi arábìnrin sílẹ̀ fún mi jẹ́ kí n máa mú lọ ó ní àdéhùn tó ṣe fún mi ní ọdún 5 sẹ́yìn tí ò tí ì múṣẹ jẹ́ kí n máa mú lọ èmi mo ti ń gbé àwọn ẹ̀wọ̀ wípé ó ti kú kí àwọn tó nífẹ̀ẹ́ kó lè rí pé kò ní pẹ́ kú ní báyìí jọ jẹ́ kí n máa mú lọ nítorí pé kò má àdéhùn ṣẹ mo ti mọ̀ pé ó lágbára ò ní gbọ́ ìwọ orí yú ẹ. Dádì ẹ dákẹ́ Ọlọ́run ṣẹ́ ogun náà jẹ́ kí ìyanu kó ṣẹlẹ̀ àmín Jésù jẹ́ kí ìyanu kí ó ṣẹlẹ̀ àmín Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Arábìnrin Bíbélì sọ pé ègbé ni fún ẹni tó ń wí nígbà tí Ọlọ́run kò sọ ègbé dẹ̀ ni fún ẹni tí a sọ fún wípé kó jíṣẹ́ tó kọ̀ láti jẹ iṣẹ́. Àwọn yìí wọ́n gbóná burúkú bí àpárá ni tí
tí wọn ò bá rí wọn ò ní sọ òòràdúrà àwọn èèyàn tí wọ́n ń dúró dè wọ́n létà ni abọ́ọ̀rí wọn ẹ̀mí ń lò wọ́n gidi ni o ohun tó bá sọ sínú ayé ẹ̀ bẹ́ẹ̀ lórí wọ́n máa rí ogun ayé ẹ̀ straight ó yẹ rí. gẹ́gẹ́ bí àṣírí tí Ọlọ́run ń tú kí ni àwọn nǹkan tí ẹ ti fi ẹnu yín sọ wípé bóyá tẹ́ ẹ bá ṣe nǹkan kan kí nǹkan kan ṣẹlẹ̀ sí yín ǹjẹ́ lè rántí? bíi kí ni. ẹ rántí ẹ sọ ọ̀rọ̀ yẹn bíi pé bóyá kẹ́ ẹ kú tàbí kẹ́ ẹ rùn ọ̀rọ̀ yẹn ṣàtóbi ó lágbára tẹ́ ẹ sọ mọ́ra yín. Today na your wedding day everybody go dey dance Dotun is here to make you happy olala kulala Dotun is here yéé olala kulala Dotun is here gbogbo paparazzi tí mo ṣe torí ọjọ́ wedding yín ni o ṣe rí ọjọ́ yẹn ẹ máa fún mi ní special time ẹ mọ̀ special number tí máa jáde tí máa wá entertain yín. wo èmi ò tiẹ̀ ní pé kó má entertain o but èmi níbi tí mò ń lọ ó dẹ̀ ní reason tá a ṣe jókòó sí bíbá yìí nǹkan tá à ń kọ ẹ jẹ́ ká kọ́ tán ká finalize. ẹ wo mo tiẹ̀ ń gbádùn Dọ̀tun sincerely I love your lyrics I love it. o gbọ́ nǹkan tó sọ jẹ́ ká fi gbogbo paparazzi jẹ́ ká fílẹ̀ ìdíjọ wedding tí o ti ẹjọ́ yẹn gangan ó máa níyì tó bá present ẹ̀. tẹ bá ní pé kẹ́ fi Dọ̀tun lẹ̀ kó máa ṣe títí ẹ̀ á ní kúrò ń bíbá yìí lẹ́nu. ẹ wo a ti sọ̀rọ̀ màálù ìyẹn ò tiẹ̀ kan èmi ṣùgbọ́n eléyìí tó kan èmi gangan ó ní ọ̀rọ̀ decoration yìí tá a bá dẹ̀ máa ṣe decoration yìí kó meet up pẹ̀lú nǹkan tá a fẹ́ because according to my own budget ní bíbá yìí àtàwọn estimations mi a máa ná tó 2.5 million naira. Yoshibi 2.5 million fún decoration ó dàbí tẹ́ bá fẹ́ ṣe wedding tí ní 10 years to come bí 10 million lẹ máa ná. láyé má bá mi sọ bẹ́ẹ̀ mọ́ má bá mi sọ orúkọ tó jọ bẹ́ẹ̀ mọ́. èpè ló ń ṣe ìnà lémi tó jẹ́ pé in the next 5 years tí mi ò bá ṣe wedding mo lè kú. àṣẹ́gun màá dúró díẹ̀. Go to calm down. She playing. Èmi ò fẹ́ rú play bẹ́ẹ̀ yẹn o. Mi ò sọ wípé mo máa kú náà o. Mi ò sọ pé mo máa kú. Mo kàn ń sọ ni pé tí mi ò bá ṣe wedding in the next 5 years, mo lè kú. Ọ̀dẹ̀ wá bá mi sọ pé 10 years. Mi ò like ẹ̀. Mo ń lọ fún mi náà. Yoshibi ó fi ẹnu ara ẹ gégùn fún rẹ wípé tí o bá márì títí ọdún 5 wípé kó o kú ṣó ti wá márì báyìí. Mi ti márì. aṣẹ́wó ló ṣe rẹ. ṣé ti rí ọ̀rọ̀ tí àwa ènìyàn tí a máa ń sọ tá a fi ń kógun bá ayé ara wa ọ̀pọ̀ wa a máa sáré kiri ogun ìdílé ìyá ogun ìdílé bàbá òun ló ń jà mí táwọn dẹ̀ ní mọ̀ ẹ́ pé ohun tá a fẹnu ara wa sọ lọ́pọ̀ ìgbà ó ń kó bá wa ẹ wo èyí tẹ́ ẹ sọ báyìí ẹ wá dúró tẹ́ ẹ sọ mọ́ ara yín ẹni tẹ́yìn ò bá ṣe wedding àsìkò tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn á ti tó bíi ọdún mélòó báyìí. ó ti fẹ́ pọ́dún 5 sáà. ó lọ sí ọdún 5. ṣe rí i pé àsìkò tí ìṣẹ̀lẹ̀ yẹn fẹ́ máa ṣẹlẹ̀ tí àṣẹ sí ohun tí ẹ sọ tó fẹ́ wá sí ìmúṣẹ òun rèé báyìí òun rìn òun ló ti ń ṣẹlẹ̀ sí yín ohun tẹ́ ẹ fẹ́ nu ara yín pè mọ́ra yín pé tó bá máa fi tó ọdún 5 tí ẹ ò bá má rì kẹ́ ẹ kú. ṣé yín ò mọ̀ wípé nínú ayé tí a wà yìí àwọn ẹ̀mí tí a ò fojú rí tó ń rìn nínú ayé ó pọ̀ ju àwa ènìyàn tá a wà láyé lọ. oríṣiríṣi àwọn jíìnù. lára àwọn ẹ̀mí tá ò fojú rí òun ló ti ṣe àmì sí ọ̀rọ̀ tẹ́ sọ. òun wá ní ohun tó wá ń ṣẹlẹ̀ sí yín tó ń dé báyìí báyìí. ṣé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níta yẹn tó máa ń sọ wípé tó bá jẹ́ pé mi ni mo ṣe kínní kó má ṣe báyìí fún mi tó bá jẹ́ pé mo lọ síbẹ̀ káyé mi rí báyìí wípé kò dá ká máa ṣe pé ká máa fi búra. kò dáa rárá. ẹ jọ̀ọ́ ẹ má wàá bínú aláàárín kó kú ó ń dàbí kó kú ó hàpí àsìmí nínú ilé ṣé ká sọ wípé ẹ̀mí yẹn òun ló ń gbé wọ̀ ní táìmù ẹ̀ ṣẹ́mi yẹn ni. ohun tí wọ́n ti sọ nígbà tí àkókò tó ó ní ṣẹlẹ̀ tó yẹ kó ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni arábìnrin ǹjẹ́ ti ní àfẹ́sọ́nà. mi ní sà. ó tún láfẹ́sọ́nà pásítọ̀ ẹ lọ ṣe program yín ẹ lọ ṣe program yín. irú ẹ má jẹ́ kó pásítọ̀ ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. Ọlọ́run wá kún fún àánú ìyẹn téèyàn bá ṣetán láti tẹ́wọ́ gba àánú ẹ̀. mo ṣetán pásítọ̀. ẹ ṣetán láti tẹ́wọ́ gba àánú Ọlọ́run. mo ti ṣetán pásítọ̀ ẹ ṣàánú mi. tí ẹ bá máa ṣetán ó máa ná yín láti gbà àwẹ̀ o. ó máa gbà. ó máa gbà sà.
ó ti ju èjì Jésù lọ nígbà tí Jésù wà láyé tó gbààwẹ̀ òun ti strong. Jésù ò ní ìṣòro kó tó gba àwẹ̀ 40 ọ̀sán àti 40 òru. Nínú ìṣòro tẹ̀yin wá wà báyìí ṣẹ́yìn máa lè gba àwẹ̀ 40 ọ̀sán àti 40 òru báyìí. àgbàfà ẹ̀sà ẹ jẹ́ kó gbààwẹ̀ ọlọ́jọ́ gbọgbọrọ kí gbogbo nǹkan tó tiẹ̀ fi ń ṣàkópọ̀ òun fáìn kó gbẹ dànù lọ́wọ́ àwẹ̀ nígbà tí ò bá jẹun tẹ́bí bá pa ẹ́ gbogbo ẹ̀ máa dànù wálẹ̀ ni ó máa wálẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà Ọlọ́run ẹ ṣé agbórúkọ yín ga ẹgbà ọpẹ́ wa fún àṣírí ohun ìkọ̀kọ̀ tí ẹ tú Olúwa ẹgbà ẹ̀jẹ̀ wa àbẹ̀rẹ̀ fún ìrànlọ́wọ́ àánú lórí ayé ìránṣẹ́ Olúwa ẹjọ́ orí àánú gbà. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Saamu ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré.